arákùnrin kan ní ìpínlẹ̀ Ondo ní ọwọ́ ti tẹ̀ pẹ̀lú agbárí èèyàn 8 ọ̀tọ̀ọ̀tọ̀ àtàwọn ẹ̀yà ara míín. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti fi ọwọ́ òfin mú arákùnrin kan Yusuf Adénoyin látàrí wípé wọ́n ká agbárí èèyàn 8 ọ̀tọ̀ọ̀tọ̀ mọ́ lákàtà lágbègbè Ìṣùà tí ó jẹ́ olú ìlú ìjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀-oòrùn Àkókò. ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà arábìnrin Fúnmiláyọ̀ Ọdúnlámì ní ọjọ́rú ló ṣàlàyé fún àwọn aráàlú wípé òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n so mọ́ ojú òpópónà lójú ọ̀nà Ìṣùà sí Ìpínmì náà ló tẹ afurasí ọ̀hún nígbà tó wà lẹ́nu iṣẹ́ rẹ̀. Ọdúnlámì pé ní ọjọ́ 10 oṣù kẹfà ọdún 2024 ní nǹkan bíi ọwọ́ aago 6 ìrọ̀lẹ́ ní ọlọ́pàá kan tí ó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tó ń ṣiṣẹ́ lójú òpópónà òun náà ni ó dá ọkọ̀ Nissan kan dúró lójú ọ̀nà Àkúrẹ́ nígbà tí wọ́n sì tú ọkọ̀ náà ní ọ̀kan lára àwọn èrò ọ̀hún fi rege tí àwọn ọlọ́pàá sì rí wípé wọ́n lè mú tí wọ́n sì lè bá a. bẹ́ẹ̀ náà ni wọ́n tú ẹrù rẹ̀ tí wọ́n sì rí agbárí èèyàn 8 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ti gbẹ àti ẹ̀yà ara èèyàn lákàtà rẹ̀ àtàwọn oògùn abẹnugọ̀ngọ̀ léyìí tí ó gbé sínú báàgì pélébé tí wọ́n di gàárì eléyìí tí ó fẹ́ gbé rìnrìn àjò sínú ẹ̀. àfúrásì ọ̀hún Yusuf Adénoyin tó jẹ́ ẹni ọdún 31 ló pé òun fẹ́ lọ kó àwọn ẹ̀yà ara yìí fún babaláwo kan. bákan náà ló jẹ́wọ́ wípé níṣe ni òun ti kọ́kọ́ fún ní agbárí èèyàn 7 ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀ rí kó tó di wípé ọwọ́ tẹ̀ ẹ́. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà ló pé ìwádìí ló ti bẹ̀rẹ̀ lọ́rìn kìnìún láti lè rọ́wọ́ mú àwọn ìyókù tí wọ́n jọ ń ṣe iṣẹ́ náà. bákan náà tún ni ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà pé òun ti fi ọwọ́ òfin mú àwọn 7 míì fún ìṣọwọ́ṣiṣẹ́ wọn tó ní ṣe pẹ̀lú ìdígunjalè láwọn agbègbè kan. gẹ́gẹ́ bó ṣe wí àwọn afurasí ọ̀hún náà ní Uche Onu, Ekene Okore àti Celestine Eze tí ọwọ́ tẹ̀ lẹ́yìn ìwádìí tó gbọ̀ngbọ̀n eléyìí tí wọ́n ṣe. bẹ́ẹ̀ náà ló pé níṣe làwọn afurasí ọ̀hún jẹ́wọ́ wípé àwọn ṣe ẹ̀ṣẹ̀ náà. ó pé àwọn afurasí náà jẹ́wọ́ wípé níṣe ni wọ́n lọ́wọ́ nípa ìdígunjalè tí wọ́n sì jẹ́ ọkọ̀ scanner kan lẹ́yìn tí nọ́mbà ara rẹ̀ jẹ́ JJJ 701YE tí wọ́n sì gbé owó rẹ̀ náà ló jẹ́ òbítíbitì owó. bákan náà ni wọ́n rí àwọn ẹ̀rọ eléyìí tí wọ́n ra afẹ́fẹ́ gáàsì sínú ẹ̀ tí kìlógíráàmù rẹ̀ tó 50 léyìí tí wọ́n jí gbé. kódà níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ wọn lọ́wọ́ náà ni ọlọ́pàá kan ti fi ara ṣèṣe. Ekene Okore tó wa ọkọ̀ tí wọ́n jí gbé ọ̀hún náà ló léwájú ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ọlọ́pàá náà lọ sọ́dọ̀ Emmanuel Okike tí ó ra àwọn ẹ̀rọ eléyìí tí wọ́n fi ń tẹná gáàsì tí wọ́n jí gbé ni ó sì tà ní ẹgbẹ̀rún 36 tí iye tí wọ́n sì ta gbogbo ẹ̀ tó ẹgbẹ̀rún níye tí wọ́n sì ta gbogbo ẹ̀ sì tó mílíọ̀nù 2.2 náírà débi wípé àsùnwọ̀n tó jẹ́ ti Tochukwu àti Desmond Orijako náà ni wọ́n ṣe sí. ọkọ̀ Scania eléyìí tí wọ́n jí gbé ọ̀hún náà ni wọ́n rí gbà padà ní ìlú Benin tí ó sì di wípé ó ti wà ní àkàtà àwọn ọlọ́pàá. bákan náà ni àwọn afurasí ọ̀hún wà ní àkàtà àwọn ọlọ́pàá báyìí pẹ̀lú ẹ̀sùn ìdígunjalè tí wọ́n